ta ni ìyá tiyín. mi ò mọ ìyá tèmi. ẹ mọ̀ wọ́n. bẹ́ẹ̀ni báyìí di bá ṣe ń sọ̀rọ̀ yìí mo dẹ̀ fẹ́ rọ gbogbo ọmọ nàìjíríà kan bá mi béèrè lọ́wọ́ bàbá ẹni tí ibi tí ó ti pàdé mọ́dà mi ẹni tí ìyá mi jẹ́ wọ́n sọ pọ́n bá mi wá síta. ẹ mọ̀ ìyá yín. bẹ́ẹ̀ni mo ṣe sọ̀rọ̀ yìí láti bébì. nǹkan tó wà ń bẹ̀ ni pé ibi tí ènìyàn ò sí ọlọ́run wà ń bẹ̀ irú mi ìṣẹ̀lẹ̀ máa parọ́ mi ìṣẹ̀lẹ̀ máa ṣe nítìmí ṣùgbọ́n mi rẹ́dì láti jẹ́ pé kí n máa rojọ́ àbí kí n máa sọ fún lórí. kí ló dé tẹ̀ ẹ̀yin sọ pé ọmọ àlè pé ẹ̀yin lẹ bímọ ẹni ọmọ àlè ọmọ àlè pé kí wọ́n máa sọ pé ọmọ àlè sí àwọn ọmọ yẹn mọ́ àbí tí mo tún wá gbọ́ tí wọ́n wá síbí last week pé àwọn kọ́ ló bí wa. jẹ́ ti tẹ màmá yín nú. àtẹ màmá wa nù. àwọn táyé Kẹ́hìndé mà ta lẹ bímọ fún. Joseph Ilésanmí ni mo bí fún. bàbá làwọn kọ́ làwọn lọ́mọ. àwọn ló lọ́mọ o àwọn ló lọ́mọ torí Èkó la wà o nígbà tí mo lóyún wọn tí mo bí wọn àwọn tó ìgbà tí mo bí àwọn táyé Kẹ́hìn ilé mo bí wọn sí gan wọ́n lọ mú. ta ni bàbá rẹ náà. àwọn dádì mi. Olùṣiṣẹ́. ó tẹ̀ mọ́lẹ̀ ọlọ́run adájọ́ ó tẹ̀ mọ́lẹ̀. àǹtí ẹ̀ dìde ó tẹ̀ lẹ́sẹ̀ mọ́lẹ̀. ó tẹ̀ lẹ́sẹ̀ mọ́lẹ̀. kí ni báwo ló ti tẹ̀ nígbà kan ó tẹ̀ mọ́lẹ̀ nígbà tó fẹ́ máa sọ tọrọ ó tẹ̀ mọ́lẹ̀. wọn tẹsẹ̀ mọ́lẹ̀. bàbá ẹni sùúrù ẹ̀jẹ̀. mi ń ṣe wèrè dégbà ni wọ́n sọ pé bá mo lọ àrùn ọpọlọ nínú ọ̀rọ̀ tí gbogbo ń sọ báyìí ẹ̀yin náà ti rí òde òótọ́ ń bẹ̀ and then secondly wípé ìyàwó náà lòun ṣe aláàrú tó ń fi tọ́ wọn ń bolo ti tọ́ wọn ń bolo ti tọ́ wọn. sẹ́yìn ni Kẹ́hìndé àbí Táyé. Kẹ́hìndé. Kẹ́hìndé ó ti tọ́dún mélòó tó ti ń mu gbó báyìí. èmi ò mu kan bẹ́ẹ̀ sọ. bàbá rẹ ló mu gbó pé tó bá ti mú tán ojú rẹ ó ràn kankan yóò sì fàdà bíi pé kò gbẹ̀mí wọn. wọ́n ní wọn kì í ṣe bàbá mi wẹ́ẹ̀dì mi àwọn ló gba nǹkan wẹ́ẹ̀dì mi o tó ń jòkó ní bàbá tó ń gba nǹkan orí mi tó ń fi mí fọ́kọ. ní bàbá yìí. bẹ́ẹ̀ni wọ́n yọ̀ǹda wa fún mọ́mì wa láti bàtà ti wà ní 7 years náà ti yọ̀ǹda wa fún ìyá yẹn. báwo lẹ ṣe ń pìtàn 7 years. mo dáadáa mo mọ̀ mo tètè sharp dáadáa so mo mọ̀ everything sa. bàbá àgbàlagbà tí ẹ̀ ń wò ní ojú ìwòran wa yìí àwọn ni wọ́n mẹ́sùn wá lọ́sẹ̀ tó kọjá pé àwọn lọ́mọ 3 Táyé Kẹ́hìndé 2 àtẹni tí ó jẹ́ kan lára wọn ìhùn arábìnrin Alọ́ wọ́n sọ wípé àwọn kọ́ làwọn ni àwọn ọmọ wọn yẹn a sì pè ya wọn náà lórí afẹ́fẹ́ yìí pé ẹ ǹlẹ́ o ọkọ yín bẹ́ẹ̀ ń bí o àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta tí ẹbí fún bàbá o bàbá làwọn kọ́ làwọn ni wọ́n o a sì ní kí ìyàwó yọjú wọ́n sì láwọn ó yọjú ní ọ̀sẹ̀ yìí ẹ káalẹ́ bàbá. ẹ káalẹ́. ṣàlàfíà lẹ wà. àdúpẹ́. ṣáwọn ọmọ yẹn ò bá yín jà láti ọ̀sẹ̀ tó kọjá dì sí yín. wọn ò bá mi jà but mo lọ bá eléyìí tó jẹ́ àgbà wọn mo sọ fún mo ní ẹ wá o ọ̀rọ̀ yìí. ẹ rán wa létí ó kọ yín yẹn náà. Ilésanmí Joseph. kí lẹ pọjọ́ orí yín náà. 76. nígbà tẹ́ ẹ mẹ́jọ àwọn ọmọ wa bí tẹ́lẹ̀yìn kọlẹ̀ ni wọ́n kí ló dé tẹ́ tún jẹ́ pẹ́yìn lẹ́tún lọ rí bá wọn ẹ bá wa ti pè wọ́n pé kí wọ́n wá bí. nǹkan tó fà á tí mo fi lọ bá wọn ni pé Ọlọ́run kó ṣàánú fún oníkálukú wa. àmín. ọjọ́ tí màá lọ sìn ó sún métílé Ọlọ́run mọ̀ èmi ò sì fẹ́ kí ẹnikẹ́ni kó fi mí kọsẹ̀ débi gbà ní màá lọ sí ọ̀run àpáàdì lórí gbogbo wọn tá ń fa tí ó dà pé ó ń le lára wọn tó ń sọ pé ẹ̀wọ̀n apá mi kí n má jogún kí n má ṣe yín. wọ́n ní kẹ́ má jogún run. wọ́n ní kí n má jogún run lérí ilẹ̀ tí mo ta ń gbà tara mi ò dá tí mo ta lè yẹn. àwọn fẹ́ ogún tí àwọn fẹ́ jẹ tẹ́ ẹ bá lọ tán àwọn ní kẹ́ má jẹ gbogbo ẹ̀ tán kẹ́ ẹ tó lọ kẹ́ ẹ lè jẹ nǹkan kù fáwọn. ṣùgbọ́n kì í ṣe ogún eléyìí tí mo ta yẹn kì í ṣe tí mo tèmi fún ara mi ní ara mi ò sì dá gbogbo wọn kò sí eléyìí tó fún mi tó ń tọ́jú mi àbí tó fún mi lówó nú wọn. ilé mélòó lẹ kọ́. 2 ìkan ló jẹ́ tèmi gangan tí ó jẹ́ tèmi tí mo gba lóhùn sí níbi iṣẹ́ tí mo fi kọ́ ti ṣáájú tí mo kọ́ yẹn èmi àti arábìnrin tó wà lọ́dọ̀ mi lájọ kọ́ ibi gangan ló ní ṣá capital ẹ̀ torí kì í ṣe kíní èèyàn tó yẹ pé ọ́fíìsà ni. ó dà bàbá ẹ dìde ẹ lọ ẹ jókòó sí bẹ́ẹ̀ but nǹkan tí mo fẹ́ lé ní pé. ẹ jẹ́ kí wọ́n wọlé ná ẹ má wọrí ẹ jẹ́ ká gbọ́ tẹnu. àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta ni wọ́n ti ń bẹ́ nínú bí lálẹ́ yìí àtìyá wọn. bàbá sọ wípé àwọn kọ́ làwọn bí àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta yìí o a sì béèrè pé kí la ṣe la fi pe àwọn ọmọ náà wá. àmú ní ṣíṣẹ̀ ń tẹ̀lé tá làgbà láàrin sẹ́yìn làgbà ẹ jẹ́ àkọ́kọ́ bẹ̀rẹ̀ lọ́dọ̀ yín ẹ káalẹ́ mà. ẹ káalẹ́ sà. kí lorúkọ yín. orúkọ mi ni Alọ́ Risikat. Alọ́ Risikat. bẹ́ẹ̀ni. bàbá tí ń bẹ ní ẹwẹ̀yìn bàbá tí wọ́n wà lẹ́yìn ṣe mọ̀ wọ́n. mo mọ̀ wọ́n dáadáa. báwo wọn ti jẹ́ sí yín. àwọn ni bàbá wa. wọ́n láwọn kọ́ làwọn bí yín wọ́n láwọn kọ́ ni bàbá yín. gbàtàwá náà bó yà wá lẹ́nu.
kí ló dé tẹ̀ ń fìyà jẹ wọ́n Ah. torí nínú ọ̀rọ̀ wọn nígbà tí wọ́n ń sọ̀rọ̀ lọ́sẹ̀ tó kọjá a rí i pé wọ́n tún fẹ́ràn yín díẹ̀ ṣùgbọ́n nínú bọ́n ṣe ń sọ̀rọ̀ ni o ṣùgbọ́n ó dà pé láàrin kan tírélà fẹ́ gbà àárín ẹ̀yin méjèèjì kọjá wọ́n ní àwọn Táyé Kẹ́hìndé mo ti ń bọ̀ lọ́dọ̀ wọn tán láwọn Táyé Kẹ́hìndé ń ṣépè fún wọn ṣùgbọ́n wọ́n lẹ́yìn ní ring leader kẹ́ gbà wọ́n bọ̀dí ṣẹ́yìn náà mọ̀ pé ṣẹ́bẹ́yìn náà ti ń ṣàbíyamọ́ bẹ́ẹ̀ni ẹ mọ̀ pé ń tẹ́ bá ṣe fún bàbá yín ọmọ ó ṣe bẹ́ẹ̀ fẹ́yìn náà bẹ́ẹ̀ni ta ni bàbá yín àwọn ló jókòó yìí wọ́n láwọn kọ́ làwọn bí yín àwọn ló bí wa àwọn ló bí yín Bẹ́ẹ̀ni. kí ló dé tẹ̀ ń fìyà jẹ wọ́n a fìyà jẹ wọ́n nǹkan tí mo mọ̀ tó ṣẹlẹ̀ ni wípé àwọn àbúrò mi méjèèjì tán jókòó tì mí yìí dáàdì wa máa ń sọ wípé àwọn kan ló bí wọn wọ́n ti sọ lójú yín rí bẹ́ẹ̀ni dáadáa wọ́n ní wọ́n fẹ́ lọ ṣe DNA test wọn mo wá ní táìmù yìí àwọn ọmọ tó ti lé ní 30 years ẹ ṣẹ̀ṣẹ̀ fẹ́ lọ ṣe DNA test wọn mo ní àwọn èèyàn á bú yín o mo ní ẹ má ṣe bẹ́ẹ̀ mo ní ṣe ló yẹ kẹ́ fa àwọn ọmọ yẹn mọ́ra òótọ́ ọ̀rọ̀ tí èmi ń bá wọn sọ nìyẹn ṣé wọ́n sọ pé àwọn kọ́ làwọn bí yín wọ́n sọ bẹ́ẹ̀ ń gbà yẹn o ok yàtọ̀ sí last week tá a ṣẹ̀ṣẹ̀ wá ń gbọ́ lórí ètò wípé àwọn kan ló bí àwa mẹ́tẹ̀ẹ̀ta àwọn ti ń sọ̀rọ̀ àwọn èèyàn wọ̀nyí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tí mo kí ní ni wọ́n ló dé tí wọ́n fi ń sọ bẹ́ẹ̀ wọ́n ní àwọn kan ló bí wọn pé wọ́n fẹ́ lọ ṣe DNA test wọn mo ní kò yẹ kó rí bẹ́ẹ̀ ẹ̀yin ti tẹ́ni ọdún mélòó báyìí mo ti lé ní 40 years ẹ ti lé ń 40 bẹ́ẹ̀ ni ó ń gbọ́ yín ẹ má tẹ̀ wájú so mo ní kò yẹ kó rí bẹ́ẹ̀ there was a time táwọn wá bá mi ní ibi iṣẹ́ táwọn ní wọ́n fẹ́ rí mi o wọ́n fẹ́ lọ sọ́dọ̀ lọ́ọ̀yà wọ́n fẹ́ jáwé fún ìyá àbèjì mo ní torí kíni mo ní ṣe ìyá àbèjì ní ebi ń pa àwọn kẹfún lówó ni wọ́n ní rárá mo ní kí ló wá dé tẹ́ fẹ́ lọ jáwé fún mo ní èmi ò fọwọ́ sí o ẹ fẹ́ ni lẹ́ni sílẹ̀ kò tó wá ju bí 2 weeks wọ́n tó padà wá wọ́n tó wá sọ the same thing mo wá níṣẹ́ rí ẹni tẹ́ gbé sílé tó ń tì yín mo níbi tó máa tì yín dé mo ní ẹ̀ ní expect ẹ̀ mo ní wíwárà ó ti sọ lójú mi pé tẹ́ ẹ bá kú òun lè ṣopó yín mo ní kí ló wá dé ẹni tó lè ṣopó yín tó wá ní kẹ́ lọ jáwé fún mo ní èmi ò lọ́wọ́ sí ṣé wọ́n ṣe ìyàwó ni ṣé bàbá yín àti tani ìyá ti yín mi ò mọ̀ ìyá tèmi ẹ mọ̀ wọ́n bẹ́ẹ̀ ni báyìí báyìí bí bá ṣe ń sọ̀rọ̀ yìí mo dẹ̀ fẹ́ rọ gbogbo ọmọ nàìjíríà kan bá mi béèrè lọ́wọ́ bàbá ẹni tí ibi tí ó ti pàdé mọ́dà mi ẹni tí ìyá mi jẹ́ wọ́n sọ kán bá mi wá síta ẹ mọ̀ ìyá yín bẹ́ẹ̀ ni bí mo ṣe sọ̀rọ̀ látọ̀dún wo yìí lẹ ti láti mọ̀ bébì lẹ ti mọ̀ ìyá ìyá yín wọn ló tọ́ mi dàgbà Ah. bẹ́ẹ̀ ni ìyá wọn àti bàbá wọn ló tọ́ mi dàgbà ọ̀dọ̀ wọn ni mò ń gbé wọ́n kọ́lé sí adó ìyá wọn àti bàbá wọn bẹ́ẹ̀ ni ló tó tọ́ túmọ̀ mi sí pé dàgbà bàbá yìí kọ́ ló bí yín àwọn ló bí mi but ìyá tó bí wọn àti bí bàbá tó àwọn. bí wọn ọ̀dọ̀ wọn lèmi gbé dàgbà ok bàbá bàbá dádì wa yìí Eh, àti ìyá wọn eh. bẹ́ẹ̀ ni ṣé ti wá bàbá dádì yín yẹn ńkọ́ wọ́n ti kú ìyá dádì yín yẹn náà àwọn ńkọ́ náà ti kú ṣé ti fìgbà kan béèrè lọ́wọ́ àwọn bàbá àti ìyá yẹn rí pé ta ni ìyá yín bẹ́ẹ̀ ni kí náà wọ́n máa ń sọ fún yín wọ́n ní dádì mi ló lè ṣàlàyé bó ṣe jẹ́ fún mi ok ẹ̀yin náà ń wá ìyá yín báyìí bẹ́ẹ̀ ẹ sì fẹ́ mọ̀ látọ̀dọ̀ bàbá bẹ́ẹ̀ ni yín bẹ́ẹ̀ ni kọ́mọ nàìjíríà bá mi béèrè lọ́wọ́ wọn bí ìrìn àjò yẹn ṣe rí ta ló bí yín ẹ béèrè lọ́wọ́ dádì ló lè dáhùn béèrè yẹn àwọn ló tún lè dáhùn Bẹ́ẹ̀ ni. mo rò pé ẹ sọ lẹ́ẹ̀kan pé àwọn ló bí yín àwọn ló bí mi àwọn ni dádì mi but mọ́dà mi ò mọ̀ wọ́n mo dẹ̀ fẹ́ mọ̀ wọ́n báyìí báyìí bẹ́ẹ̀ ni ó dà báyìí so ìgbà kan pásítọ̀ ṣọ́ọ̀ṣì wọ́n pè mí pé wọ́n fẹ́ rí mi o torí nọ́mbà yẹn kò sí orúkọ lára mi kàn fẹ́ gbé gan but ìgbà tí mo wá gbọ́ voice yẹn pé pásítọ̀ ṣọ́ọ̀ṣì dádì mi mo wá lọ dá wọn lóhùn wọ́n wá ní bàbá máa ń complain fún wọn nípa ìyàwó tó ń fẹ́ sílé pé bó ṣe ń máa treat wọn wọ́n ṣe dàgbà tó yẹ àwọn ló lọ sọ́jà àwọn ló lọ ra nǹkan akọ list fún wọn ni gbogbo iṣẹ́ ilé àwọn láṣẹ pásítọ̀ ní tí wọ́n bá ti fẹ́ lọ ṣàbẹ̀wò sí wọn lé gẹ́gẹ́ bí ọmọ ìjọ wọ́n nínú kí dáàdì wa máa lọ ata àbí kán máa gúnyán ó ní àwọn iṣẹ́ tí òkàn yẹ kéèyàn máa ṣe kí àgbàlagbà máa ṣe náà máa ń ṣe ó ní sọ wọ́n tún wá pé òun pé ìyàwó yẹn ti ní tí wọ́n bá ti ta lé adó yẹn o kàn pé owó sí méjì kó máa bá tòun lọ pé wọ́n á gbẹ̀mí wọn gbóná ó wá lòun ní kóun fi tọ́ àwa ọmọ létí mo wá ní ẹ ṣe sà mo ní gbogbo ẹ̀ náà lèmi kúkú mọ̀ mo ní bọ̀ mo ní àwọn àbúrò méjì o táyé kàn yín mo ní dáàdì wọ̀ jẹ́ káwọn ọmọ yẹn mọ̀ bẹ̀ yẹn o èmi nìkan mo mọ̀ bẹ̀ mo ní kò dẹ̀ kó rí bẹ́ẹ̀ mo ti ń sọ fún wọn jáde ọkọ̀ tí jẹ́ kí sọ̀rọ̀ tán ni wọ́n á gbé mi iṣẹ́ ìpè ní tí bá ti sọ pé kí àwọn yẹn wá wọn mọ́lé wọn kí n máa mú wọn wá o kìnìkan àwọn ti yá wọn kàn fẹ́ rí wọn mo wá ní kí ni reason òótọ́ ọ̀rọ̀ yẹn lèmi ń bá wọn sọ kò sí àti sọ pé òun fẹ́ pa wọn òun fẹ́ jogún ilé o. wọ́n lè fẹ́ pé kẹ́ má jogún run. nǹkan tí mo sọ fún wọn ni pé nígbà tí ọmọ ẹ wá sọ fún mi pé wọ́n talẹ̀ mo wá pe dáàdi mo níṣẹ́ tòótọ́ ni wọ́n ní ẹ àmọ́ oníṣẹ́ ti gbàgbé pé ẹ bímọ ni nǹkan tí èmi sọ nìyẹn o mi ò sọ pé kán má jogún run o lẹ fi sọ pé kán má jogún mi ò sọ bẹ́ẹ̀ mo níṣẹ́ ti gbàgbé pé ẹ bímọ ni. kí ló dé tẹ fi sọ bẹ́ẹ̀ lọ́ fi talẹ̀. àṣẹ mọ̀ wípé bàbá wọn tó nílẹ̀ ó ti kú tóun bá tà á ṣe àwọn àbá ń bẹ̀ òun lèmi sọ pé òun lèmi ṣe sọ bẹ́ẹ̀ mi ò sọ pé kán má jogún run oníṣẹ́ gbàgbé pé ẹ bímọ ni. kí lè dì í ṣe wọ́n fẹ́ lo wọ́n ní wọ́n sick ẹ̀ tọ́jú wọn wọ́n sì talẹ̀ láti fi tọ́jú ara wọn. wọ́n sick. wọ́n sick. kò sí mo rí nǹkan tó ṣe pé wọ́n. mo kí ló dé tẹ fi máa ń gbógun tìyàwó ilé wọn. a gbógun tìyàwó ilé o. ẹ fún ìyàwó there yẹn was a time tí ìyàwó yẹn pè pé wọ́n wà ní emergency ó pè mí ìbẹ́ ni wọ́n sick. mo kàn try nọ́mbà ẹni báyìí mo ní nọ́mbà ẹni ò lọ but àbúrò dáàdi wa ló wá pè pé ìyàwó wọn wà ní ọkọ wọn wà ní emergency òun níbo náà wà ń bẹ ká wá bá wọn wọn ní wọn ti ń àtẹ̀sí wọn pé kò nídìí pé ká wá
ó ti ń bọ́ sí ọwọ́ aago 8 àbọ̀ alẹ́ wà ní òkè tó wá ti da àárọ̀ ọjọ́ kejì àwa wò yín so later aṣáà pé ẹni ìyàwó wa pè mí pé ṣe ni Kéde ń bú òun pé ṣé òun fẹ́ kí òun mọ ibi tí dáàdì wọn wà ní pé ṣé òun gbé pamọ́ fún wọn ni ó wá pè mí wọn á ní ẹ má bínú mo ní nǹkan tó ọmọ ẹ sọ bẹ́ẹ̀ ni pé àwọn ọmọ yẹn ò ní access sí bàbá wọn wọn ò mọ ibi tí wọ́n ń gbé ẹ̀dẹ̀ ní wọn àní máa ń jẹ́ sí kó lè mọ ibi tá wá sí ló ṣe béèrè bẹ́ẹ̀ yẹn mo ní kò bú yín o mo ní ẹ̀yin lẹ fà á o so ìgbà tí mo wá lọ kí wọn nílé lọ́jọ́ kejì ni dáàdì wa kò tí ì jẹ́ kí n jókòó tó ti ní tó bá mú ìyá ìbejì àti Kéde wá sílé wọn wàhálà ṣẹlẹ̀ ṣọ́nà wọn máa gbé wa ṣépè papọ̀ ní o bóun ṣe fẹ́ dìsó wọn báyìí ṣe wọn á dìsó mi papọ̀ pẹ̀lú wọn wọn sọ lọ́jọ́ yẹn tó ń ṣe ìpè mo ṣàkúrò lọ́dọ̀ wọn ìyàwó yẹn wá bá mi níwájú ta ó ní kí n ní sùúrù ó ní dáàdì wa ò mí ní ẹ̀ bẹ́ẹ̀ mo ní mi ìfẹ́ dúró síbi tó ti ń ṣe ìpè òun lèmi ṣe jáde o mo ní after all mo ní ṣé kò yẹ káwọn ọmọ yẹn mọ bíi ni mo ní ṣe ìgbà tí wọ́n bá wá lọ síbi tàgbáre làwọn èèyàn ṣẹ̀ṣẹ̀ wá mọ bíi ìyàwó tètè àwọn ọmọ yẹn ò kí ń kí mi torí ọ̀rọ̀ yìí mi ò dẹ̀ fẹ́ kó rí bẹ́ẹ̀ mo fẹ́ kí ọjọ́ ọ̀la wọn dáa kí wájú wọn dáa kẹ́yìn wọn dáa òun lèmi ṣe o mi ò rí wọn fín mo ṣáà wá sọ fún obìnrin yẹn mo ní gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí mo ní ẹ̀yin lẹ kọ́ọ̀sì ẹ̀ tí dáàdì bá ṣe nǹkan tó rọ̀ǹgì ẹ̀yin ló yẹ kẹ́ máa correct wọn pé dáàdì ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ̀yin lẹ làwọn ọmọ yẹ fà wọn mọ́ra nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. bóyá ẹ fi sùúrù báyàwó wọn sọ̀rọ̀ ẹ bá wọn sọ̀rọ̀ nínú ìbínú. kì í ṣe inú ìbínú o. àmọ́ ẹ tí ì sọ nǹkan kan fún mi bàbá sọ wípé ẹ̀yin ọmọ ní káwọn ọmọ jogún run bàbá sì talẹ̀ láti fi tọ́jú ara wọn torí bí mo ti ń wo yẹn yín náà tójú bọ́ láti tọ́jú bàbá yín ìgbà tẹ́ ẹ̀ sì kọ̀ tẹ́ ẹ̀ tọ́jú wọn bàbá talẹ̀ láti tọ́jú ara rẹ̀. à ń tọ́jú wọn níwọ̀n bá ta gbára wa gbé. ẹ sì ń bá bàbá jà torí kó talẹ̀. torí kò séèyàn tó tọ́nu wa oníkàlùkù ló tún strong láti build ara ẹ̀. wọn àtọ́ ẹnì kankan nu yín. bẹ́ẹ̀ni. ẹ kí ló dé tẹ fi ní kí ogún mọ̀ jẹrun yẹn ni kí lẹ fẹ́ gbà sí. èmi sọ pé ṣé ẹ gbàgbé pé ẹ bímọ ni. ìbílẹ̀ ọkọ lẹ wà. bẹ́ẹ̀ni. kí lẹ fẹ́ kàn filẹ̀ yẹn ṣe. nǹkan tó bá wọn nǹkan fi ṣe torí kò sí kan tó kàn pẹ̀lú ilẹ̀ ọmọ yẹn nìkan lókùnrin tán bí. ọ̀dà àǹtí ẹ kálẹ́ o. ẹ kálẹ́ sà. kí lorúkọ tiyín. Babalọ́lá Táíwò. ta ni ń jẹ́ Babalọ́lá. ọkọ mi ni. ọkẹ ti marry. bẹ́ẹ̀ni. ta ni bàbá yín. àwọn ló jókòó yìí. wọ́n láwọn kọ́ làwọn bí yín jẹ́ ti gbọ́ rí. mi ì tí ì gbọ́ rí àfi last week tán ni wọ́n wá sí orí ètò páwọn kọ́ ló bí wa nǹkan tán máa ń sọ tí ọ̀rọ̀ bá ti ṣẹlẹ̀ a máa ní ọmọ àlè ọmọ kìnnì kan twins brother mi yẹn náà máa ń sọ̀rọ̀ sí ọmọ àlè kìnnì kan àwọn àbúrò wọn gan kí ló dé tẹ̀ ń sọ pé ọmọ àlè pé ẹ̀yin lẹ bímọ ẹni ọmọ àlè ọmọ àlè pé kí wọ́n máa sọ pé ọmọ àlè sí àwọn ọmọ yẹn mọ́ àbí tí mo tún wá gbọ́ tí wọ́n wá síbí last week pé àwọn kọ́ ló bí wa. jẹ́ ti tẹ màmá yín nú. àtẹ màmá wa nù àwọn náà bí wa fún. ẹ̀yin ẹ lè sọ bẹ́ẹ̀. àwọn ni. kí ló dé tẹ fẹ́ pa bàbá yín tẹ fi lórí ogún. mi ò pa wọn torí kò síbi tèmi àti wọn jọ jókòó sí sọ̀rọ̀ ogún èmi gan fúnra mi mo nílé ara mi so kò sí nǹkan bẹ́ẹ̀ ni kò sí nǹkan tí mo fẹ́ jẹ nínú àtẹ̀jọ́ jókòó ṣe mítìnì pé ogún àbí inú ogún. ẹ̀yin ti kọ́lé báyìí. bẹ́ẹ̀ ni sà. kí ló wá dé tẹ máa ń ṣépè fún bàbá yín. mi ò ṣépè fún wọn sà. kí ló fàjà yín. last month ni àwọn ló pe meeting wọ́n ní a ní meeting nílé mi tẹ̀ fẹ́ lọ meeting yẹn torí tẹ bá ti lọ meeting ọ̀rọ̀ tí ò tẹ̀ ní kíní náà máa sọ ṣé ẹ understand bẹ́ẹ̀ yẹn bọ̀ àwọn dádì wa láti travelling wọ́n wá tó jẹ́ àbúrò wọ́n wá pé wọ́n wá bẹ̀ wá pé ká wá sí meeting yẹn mo ní ó da bá ṣe dé meeting yẹn wọ́n ní ẹ̀yin oníkálukú pé kí ló ń bí wa ń nú sí bàbá pé wọ́n ní kó oníkálukú dìde kó sọ̀rọ̀ mo dẹ̀ dìde mo sọ mo wá ní dádì bí wọ́n ṣe mo wá ní kò dáa o wọ́n wá ní kí ni mo ní kò séèyàn kankan tán tọ́nu wa wọn tó anybody nínú wa èmi fúnra mo mọ bí mo ṣe lọ school mi nílé ọkọ mi so wọ́n wá ní meeting yẹn lèmi sọ àwọn wá ní pé wọ́n tọ́jú wa pé wọ́n ṣe bàbá sí ọmọ mo wá ní kò yẹ kó rí bẹ́ẹ̀ nígbà tó ní kó oníkálukú sọ tiẹ̀ mo wá ní kò yẹ kó rí bẹ́ẹ̀ o pé wọ́n ṣàwá ní pé kí n jókòó pé kí n ní sùúrù bẹ́ẹ̀ yẹn èèyàn mi dẹ̀ sọ tiẹ̀ so ibi tán ní dáàdì mi ti dìde nìyẹn tán ti wá ágìw àwọn ló tọ́ wa àwọn náà ń ṣe kinní kan ẹ̀yin kọ́ lẹ tọ́ wa o mi ò kì í ṣe bébì o ẹ̀yin kọ́ lẹ torí kò sí mítì tán ṣàbí kinní tí mò ń dá sí wọn. wọ́n náà tọ́ yín dé secondary school wọ́n náà tọ́ yín dé secondary school wọ́n tọ́ wa dé secondary school kankan. wọ́n lówó wáyé kì í yẹn ná. mọ́mì wa ló ń gbàrú àwọn máa lo oko ẹ̀yìn mi kì í ṣàròbó mọ́mì wa ló ń gbàrú kinní tó máa wà lára ẹ̀yìn bí egun yẹn tó máa gún mọ́mì wa lẹ́sẹ̀ mọ̀gán náà pé tó máa gún mọ́mì wa lẹ́sẹ̀ wọ́n á gbàrú wọn á lo oko ẹ̀yìn báyìí ṣòbò lọ àwọn mọ́mì wa ló ń tọ́ wa gbogbo ìgbà yẹn grandma ò tí kú yẹn ìyá dáàdì wa ó máa pe dáàdì mi tán ti wálé pé tọ́jú àwọn ọmọ wọ̀nyí iṣẹ́ ọlọ́mọ mi síbò mí ni torí mọ́mì màmá grandma máa sọ pé mẹ́ẹ̀bí yeye bó ṣe máa ń sọ nìyá ní tọ́jú àwọn ọmọ wọ̀nyí dáàdì wo tọ́jú wa o ìgbà tá a fẹ́ register WAEC that was 2006 la ṣe tán school start ta fẹ́ ṣe WAEC gbogbo ìgbà tí àwọn méètì wa tó ń ṣe register exam yẹn ṣe náà pé dáàdì mi pé dáàdì àwọn ọmọ yẹn fẹ́ sanwó WAEC táìmù ti lọ kinní kan dáàdì ò dáhùn o ó ní kò sí nǹkan tó kàn pẹ̀lú yẹn pé kinní kan táìmù yẹn ṣáà lọ tó yẹ pé a lè bá àwọn méètì wa yẹn àṣà lọ register sí. ṣé ìyàwó yìí ti wà nílé wọn gbà náà. ó ti wà ń bẹ̀ ìgbà tí ìyàwó yìí ti dọ́dọ̀ wọn lógún ti bẹ̀rẹ̀. iṣẹ́ gbà yẹn ni wọ́n ti tọ́jú yín mọ́. wọn tẹ̀ tọ́jú wa gan láti bẹ̀rẹ̀ wọ́n yọ̀ǹda wa fún mọ́mì wa láti gbà tá ti wà ní 7 years náà ti yọ̀ǹda wa fún ìyá yẹn. báwo lẹ ṣe ń pìtàn 7 years. dáadáa mo mọ̀ mo tètè sharp dáadáa so mo mọ everything sa
àti 7 years náà ti yọ̀ǹda wa fún ìyá wọn tọ́jú wa àtóúnjẹ àti ṣe ìgbà tí ìyá bá ti wá sọ pé tọ́jú àwọn ọmọ ìwọ̀n yà wọ́n á ní rárá pé wọ́n lè fún wa wọ́n lè tọ́jú wa pé torí ìyá wa jẹ́ ń bẹ́. ok ìyá yín ni wọ́n bínú sí. yo. àwọn torí ń pé ńgbà tí ẹ̀yin náà ti wá ń rọwọ́ họrí ẹ̀san pé bàbá yín ò tọ́jú yín yẹn lẹ fẹ́ gbà lára wọn lẹ fẹ́ fi pa wọ́n. rárá èmi ò bá wọn sọ̀rọ̀ àwọn ló mọ èèyàn tó ń sọ fún pọ́n fẹ́ pa èmi ò bá wọn jókòó sọ̀rọ̀ pípa wọ́n ní wọn kì í ṣe bàbá mi wẹ́ẹ̀dì mi àwọn ló gba nǹkan wẹ́ẹ̀dì mi o tó ń jókòó ní bàbá tó ń gba nǹkan orí mi tó fi mí fọ́kọ. ní bàbá yìí. bẹ́ẹ̀ ni. wọ́n sì láwọn wọ́n ní àwọn làwọn sọ yín lórúkọ lóòótọ́. agbọ́n náà bẹ́ẹ̀ mọ́. mọ́mí yín ń gọ́ wọ́n wà dà. mọ́mí wa wà ń ta. ẹ̀jẹ̀ àdọ̀dọ̀ sẹ́yìn ní Kẹ́hìndé àbí Táyé. Kẹ́hìndé. Kẹ́hìndé. bẹ́ẹ̀ sọ. ó ti tọ́dún mélòó tó o ti ń mu gbó báyìí. èmi ò mu kan bẹ́ẹ̀ sọ. bàbá rẹ ló mu gbó pé tó bá ti mú tán ojú rẹ ó ràn kankan yóò sì fàdá bíi pé kó gbẹ̀mí wọn. ẹ sà èmi pẹ̀lú wọn ò farọ̀ jàrí. ẹ jàrí. a farọ̀ jàrí. bọ̀ àwọn ló máa ń fa gbogbo nǹkan tó ṣẹlẹ̀. bíi kíni tó fi ẹ̀ṣẹ̀ tí wọ́n àbí. rárá sà like 7 years ago mo lù síṣẹ́. ta ni bàbá rẹ náà. àwọn dáàdì mi. olùsíṣẹ́. bẹ́ẹ̀ sà. ó tẹ̀sẹ̀ mọ́lẹ̀ ọlọ́run adájọ́ ẹni sùúrù ó bàbá tẹ̀sẹ̀ mọ́lẹ̀ àǹtí ẹ̀ dìde ó tẹ̀lẹ́sẹ̀ mọ́lẹ̀. ó tẹ̀lẹ́sẹ̀ mọ́lẹ̀ kí ni báwo ló ti tẹ̀lé. nígbà kan ló tẹ̀sẹ̀ mọ́lẹ̀ nígbà tó fẹ́ máa sòótọ́ rọ̀ ó tẹ̀sẹ̀ wọn mọ́lẹ̀. tẹsẹ̀ mọ́lẹ̀. bàbá ẹni sùúrù ẹ jẹ́ kó sọ̀rọ̀ bàbá ẹni sùúrù bàbá. so bàtí má bá mi lọ jókòó sẹ́yìn bẹ́ẹ̀ Ẹ jókòó sẹ́yìn wa. má bá ń wo ohun tí bàbá náà rí wọ́n ló ń tẹ̀lẹ́sẹ̀ mọ́lẹ̀. so ń gbà yẹn sà èèyàn ò lè mo pè dáàdì pé bá ìṣẹ̀lẹ̀. wọ́n láwọn làwọn bá ẹ wáṣẹ́ yẹn. àwọn kọ́ ló bá wa wáṣẹ́ o àwọn kọ́ ló bá wa wáṣẹ́. wọ́n ló kì í lọ bí iṣẹ́. àbúrò wọn ló fún wa níṣẹ́. ta ló bá àbúrò wọn sọ̀rọ̀. àwọn kọ́. wọ́n ló kì í lọ bí iṣẹ́. ẹ sàn nǹkan tó ṣẹlẹ̀ ń gbà yẹn. so bí iṣu ṣe ṣẹlẹ̀ mo pe dáàdì nǹkan bá ti ṣẹlẹ̀ o mo ní ọmọdé ò lè mẹ́kọ̀ọ́ jẹ kó má ra lọ́wọ́ mo ní èmi nìkan ló máa kù fún yín lẹ́yìn ọ̀la pé kí ni solution sí nǹkan tí ó ṣẹlẹ̀. kí ló ṣẹlẹ̀. ibi iṣẹ́ yẹn. ní ọdún wo. 2014. 7 years. Yes sir. okay. so dáàdì wa ní wọ́n ṣàwọn mú mi lọ ọ̀dọ̀ àbúrò wọn yẹn àbúrò wọn yẹn ní ó ti pẹ́ jù ó ti jìnnà jù pé òun ò fẹ́ wàhálà wọ́n ní tí ibòmíì bá yọ pé wọ́n á bá mi. wo ló ti ń ṣiṣẹ́ ńgbà náà. hospital management board. okay. HMB. so wọ́n á ní pé wọ́n á bá mi wá bòmíì mo ní kò sí wàhálà wọ́n ní kẹ́ni pé wọ́n dẹ̀ láìkẹ́ pé bọ̀ nǹkan bá ẹ náà ní òun ṣẹlẹ̀ pé o kì í lọ kì í ṣe mo ní ẹ̀sà mo ní ìgbà ẹ̀mọ́ nìyẹn. o lọ bí iṣẹ́ lóòótọ́. bẹ́ẹ̀ sà so mo ṣàbẹ̀ wọ́n. o lọ bí iṣẹ́ yẹn náà ṣe dá ẹ dúró. bẹ́ẹ̀ sà so mo ṣàṣe bẹ dádì nìyẹn pé dádì èwo lẹ fẹ́ kí n ṣe báyìí èmi lọkùnrin èmi lákù fún yín lẹ́yìn ọ̀la so wọ́n á ní wọ̀n mọ́ so later of the day mo wá lọ oko gan ló kọ̀ sí wàhálà yẹn so mo ṣe lọ oko mo lọ ṣán ibi tí mo dá nìkan ṣán léde ó tó ṣẹ̀yàn méjì àbúrò wọn Mr. Karim ó ṣàwá ní ó ní mi ò lè ṣe bíbáyìí pé wọ́n ti pín fún ìdí kejì torí ìyàwó méjì ni bàbá wọn so mo á ní kò sí wàhálà. ní bàbá yín. bẹ́ẹ̀ sà mo á ní ẹ fi mí síbi tí mo fẹ́ ṣe so wọ́n á fi mí síbẹ̀ so mo ṣàṣe ń ṣe bẹ̀yẹn lọ ẹ̀gẹ́ àti àgbàdo àti kókò mo gbẹ so last year dáàdi mo kàn déédéé rí dáàdi àti máa kan wọn wá soko àti dáàdi àbúrò wọn yẹn dáàdi Bọ́lá Karim so mo ṣàkí wọn sọ anything èmi ṣáà lọ tèmi so ó wá da bí around February so èmi wàá mọ̀ pé ilẹ̀ tó wà lẹ́gbẹ̀ẹ́ mi pé dáàdi ló ní so mo á rí pé wọ́n ti talẹ̀ so mo á rí pílà yẹn corner piece yẹn mo á rúkọ ẹni yẹn mo á pè ẹni yẹn kí lẹ wá ṣe bíbá ó ní òun ti ra bẹ́ẹ̀ mo ní ó wà urgent o ẹ lọ gbowó ilẹ̀ yín lọ́wọ́ wọn not know pé àbúrò wọn yẹn ọmọ ẹ fẹ́ ṣe wedding ní February yẹn òun ló jẹ́ kí dáàdi talẹ̀ tí dáàdi dẹ̀ fún ọmọ ẹ lówó mo á pè wọn dáàdi wáyé tẹ́ fi ṣe bẹ́ẹ̀ ó kì í ẹ talẹ̀ ẹ kọ orúkọ ọmọ yín kankan sí ẹ̀dẹ̀ bímọ wọ́n ní rárá òpin ọmọ àlè ni wá ẹ sá o ẹ máa mú bàbá wọn bàbá wa ẹ jẹ́ ká mú bàbá wa ibi tíjà ti bẹ̀rẹ̀ nìyẹn so àbúrò wọn wá lé wọ́n ti kọ́kọ́ pe meeting. ìkejì rẹ̀ náà dẹ̀ gbọ́. bẹ́ẹ̀ sá mo sọ fún un. àwọn lòun ò gbọ́ ó ní last week ló ń ṣẹ̀ṣẹ̀ gbọ́ kí wọ́n kò lọ́ọ́ máa lè. rárá. pé wọ́n ní wọn kì í ṣe bàbá wa pé àwọn kan ló bí wa wọ́n ti máa ń sọ ọmọ àlè yẹn ló máa ń dìjà wọn àti twins brother mi. ok ló fi máa ń yọ ẹ̀ṣẹ̀ tí wọ́n kò náà. yọ ẹ̀ṣẹ̀ o èmi ò kò bá wọn sọ̀rọ̀ jà tó o. náà wọ́n. so last month wọ́n pe meeting so mo ṣe pe meeting yẹn so àbúrò wọn látẹ̀kọ́ gan ló kàn jẹ́ ká wá bẹ́ẹ̀ torí bí dáàdì ṣe ń ṣe bíi pé èèyàn tán fògùn bá jà ní. oye bẹ́ẹ̀ sà wọ́n sọ bẹ́ẹ̀ sí bàbá èèyàn. I'm sorry to say sir. wọ́n sọ bẹ́ẹ̀ sí bàbá. Yes sir. So later of the day mo ṣàwá àwa wá bẹ́ẹ̀ títí nílé níyì ni àbúrò wọn yẹn gan ti bá mi oníkẹ́ni oníṣẹ́ dáàdi ní báyìí báyìí mo ní èmi wá ní place o mo ní nǹkan báyìí mo ní ẹ máa wọ́wọ́ mi mo ní tí mo ti ń strong kiri ṣebí tó bá dẹ̀yàn la tó bá dàgbà tán rebi tàgbà rí mo ní èmi náà náà pé báyìí mo ní ṣe màá torí ẹ̀ pé wọn kì í ṣe bàbá mi ni mo máa ń ṣàbá mi sọ̀rọ̀ attend meeting yẹn ní ọjọ́ kejì bá a ṣe débẹ̀ àbẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ nǹkan báyìí wọ́n ní kí ni mo fẹ́ mo ní mi ò fẹ́ anything so mo máa ń ṣàbá mi sọ̀rọ̀ pé kí n kúrò lórí ẹ̀ wọ́n á ní kán lọ sóko pé ibilẹ̀ tí ìdí tiwọn torí àwọn ni ìyá wọn ni first wife pé kán pínlẹ̀ àwọn sísá mi náà àtẹ̀kejì wọn ni kán fún kẹ́ni bẹ́ẹ̀ tó wá jẹ́ kòkó ló lè gbẹ̀ tó wá pé anything tó lè invest sórí ẹ̀ kó invest sí dáàdi ò sọ anything later of the day báwọn ṣe ní àní àwa gan la rẹ́ǹtì ilé fún mọ́dà wa fún some years tí fàdà wa ò mọ bọ́n ṣe ń jẹ bọ́n ṣe ń mu mo ní mi ò lè jẹ̀yà kẹsẹ̀ wa ní òkè kí n ṣe fún yín mo ní kò possible
bọ yẹpẹ kò ná mi ní anything torí life tèmi easy kò ná mi lẹ́nìtì àti bu yẹpẹ sí wọn kò ná ẹ lẹ́nìtìn kò ná mi ní kankan láti bu yẹ̀pẹ̀ sí bàbá nílé ayé rẹ̀ tó bá kú. kò ná mi lẹ́nìtì torí life tèmi gbà pé ọjọ́ kan náà èmi náà wọlé bọ̀ nǹkan tí bá ti ṣe bẹ́ẹ̀ sọ́mọ̀ mi kọ́ mọ̀ mi kó sẹ̀sẹ̀ fún mi so nǹkan tó ṣẹlẹ̀ ní ẹ̀sà ló fi bá wọn jà. mi ò bá wọn jà àwọn ló ń bá wa jà wà bá wọn jà so àbúrò wọn wá wálé àbúrò wọn kejì tó wá ìgbà wálé tó ló lè ṣé ìwọ ò lè ìgbà tó ti mọ̀ pé àwọn ló bí ọ bẹ́ẹ̀ sà náà sì tọ́ bẹ́ẹ̀ sà bóyá ọlọ́run wá ràn ọ́ lọ́wọ́ tí ọlọ́run ṣàánú fún ọ bẹ́ẹ̀ sà o ò lè dáríjì wọn pé ẹ kúkú tọ́ wa ṣùgbọ́n oore tọ́lọ́run ṣe fún ọ kó mọ́ fún wọn o ò lè ṣe. ẹ sà èmi ní ẹ̀mí rẹ̀ dáríjì kí nǹkan lè yanjú ló yẹ kí n wá bìbá ẹ torí nǹkan lè yanjú. bẹ́ẹ̀ sà torí èmi ò fẹ́ problem bí mo ṣe wà ẹ́ kó jẹ́ 50 màá lò sílé ayé mi tí mo ti lò ó pè mí kí n jẹ́ nínú rọrùn mi ò fẹ́ wàhálà so last month àbúrò wọn on 3 on 3rd àbúrò wọn pè wá pé a ní meeting èmi kàn kí wọn fún tí òkú ìyá wọn torí ìyá wọn ṣe kú just of recent so kí n kàn kí wọn ni wọ́n ní ṣé dádì ò sọ fún wa pé meeting wà ní mo ní òkè ẹ jẹ́ kí n pe dádì mo ṣe pè wọ́n hello dádì wọ́n ní meeting dádì ní 4:30 sí 5 mo ní ẹ̀ sọ fún wa ìgbà yẹn mo sùn so àbúrò wọn yìí ló wá pè mí pé meeting wà sẹ́ẹ̀ mo ṣe ń bọ̀ nìyẹn ẹ sábà ṣe débẹ̀ dádì kan fárígá ni bá ṣe ń sọ̀rọ̀ lọ dádì kan yarí ni wọ́n ṣàbẹ̀rẹ̀ sí ń ṣe many things so èmi ò kàn sọ anything ó wá di argument tá a bínú lọ so àbúrò wọn wá pé èmi àti sísítà mi lọ́jọ́ kejì torí Táíwò mi ó wà ń bíṣẹ́ so bá ṣe wá nìyẹn wọ́n máa bá a sọ̀rọ̀ pé ká jọ pé ká má bínú pé kò possible ká ṣe bàbá wa àbí kí bàbá wa ṣe wá pé àwa lábẹ̀ wọn sísítà mi wọ́n á ní kò sí wàhálà wọ́n á ní ká bẹ̀ ìyàwó wọn pé ká má bínú ìyàwó bàbá yín bẹ́ẹ̀ sà pé ká má bínú ẹ bá ìyàwó bàbá yín jà pé ká má àbájá kí ló wá dé tán níbi ní ẹ̀bẹ̀ ìyàwó bàbá yín kó má bínú. bóyá ṣe sí wọn bẹ́ẹ̀ lọ́jọ́ yẹn ni bóun Bóyá ṣe sí gan ṣe sí máa ń bẹ́ẹ̀ lọ́jọ́ yẹn nìyẹn dáàdì wa yẹn so dáàdì wọ́n ṣàpàrọ̀ wá sí àǹtí mi torí èkejì mi lọ bíṣẹ́ wọ́n á ní pé kán má bínú pé kán bẹ̀ wọ́n pé ṣé wọn lè bá wọn sọ̀rọ̀ ni àǹtí ni wọ́n ti gbọ́ bá àǹtí ṣe kọ́kọ́ pé wọ́n nìyẹn wọ́n pe dáàdì ni ó ti tán pé wọ́n ti dáríjì wọ́n tún pe mọ́mì ní wọn bá wọn jà pé ẹ bá mú ìyá wọn wá. pé ó ti pẹ́ tán ti ń tẹnu mọ́ ọ̀rọ̀ fún bàbá pé kókó àwọn ọmọ ẹ mọ́ra pé kókó wọn mọ́ra so later of the day wọ́n ṣàṣe bẹ́ẹ̀ mo ṣàpè wọ́n náà mo bẹ̀ wọ́n bí máa ń ṣe bí dáàdì wa yẹn ṣe ní ká ṣe mo bẹ̀ mọ́mì not knowing pé third day ń dáàdì wá sórí ètò Níbí pé báyìí. bẹ́ẹ̀ sà pé wọn kì í ṣọmọ wọn pé ọmọ àlè ni wọn pé kìíní kan ìgbà yẹn gan inú bí mi ìgbà tí mo gbọ́ tí mo sọ tí mo tó èkejì mi fi wọ̀n mí lórí fún ẹ̀ tí mo gbọ́ mo ní nǹkan tó ṣẹlẹ̀ báyìí o mo ní dáàdì tí lè dọ̀la kó ní òun sọ bẹ́ẹ̀ mọ́ not knowing pé ìlérí Olúwa ṣẹ ló bá da Saturday Táíwò mi kàn pè mí pé dáàdì wá sọ́dọ̀ bóyá ọmọ àbúrò ẹ̀ bóyá wọ́n ṣà ní Yes ma. wọ́n ní ọmọ àbúrò wọn wá sọ́dọ̀ wọn àpé ó pè wọ́n pé àwọn ọmọ wọn pa ẹ o pé àtìyàwó wọn ní wọn pa ẹ pé dádì kan wá nírọ̀lẹ́ yẹn pé rí sí ṣé o lè dáríjì òun ni pé báwọn bẹ àwọn àbúrò ẹ pé àṣìṣe ló ń ṣe Wọ́n ti wá bí? bẹ́ẹ̀ sà òun gan la fẹ́ kán wá sọ lé ní báyìí àṣìṣe tán ṣe yẹn kán sọ báyìí lé ní ok n tẹ́ fẹ́ kan wá Bẹ́ẹ̀ sọ sà. ni. Ó dà. ọ̀rọ̀ méjì ti wà nílẹ̀ báyìí bẹ́ẹ̀ sà àṣìṣe àti ẹni tí ń wá ìyá rẹ̀ ẹ jẹ́ á padà sọ́dọ̀ ìyá yín. Màmá ẹ kalẹ́ mà ẹ ká lẹ́sà kí lorúkọ yín mà. Victoria Ilésanmí ni ẹ̀bùn àwọn ọmọ yìí báwo wọn ṣe jẹ́ sí yín èmi mo bí wọn àtẹni tó wà láàrin yín náà èmi mo bí gbogbo wọn ẹ̀yin lẹ́bí ẹni yìí Táyé àti Kẹ́hìndé lẹ́bí Bẹ́ẹ̀. ẹni yìí ńkọ́ tó wà láàrin yín ẹ̀gbọ́n wọn ni ta ló bí i. àwọn náà ló máa mọ ẹni tó tán bí fún àwọn Táyé Kẹ́hìndé mà ta lẹ bí wọn fún. Ilésanmí ni Joseph Ilésanmí ni mo bí fún bàbá làwọn kọ́ làwọn lọ́mọ. àwọn ló lọ́mọ o àwọn ló lọ́mọ Kí lẹ torí fi lè Èkó fi- là wà o nígbà tí mo lóyún wọn tí mo bí wọn àwọn tẹ ìgbà tí mo bí àwọn Táyé Kẹ́hìn ilé mo bí wọn sí gan wọ́n lọ mú torí ìgbà wáyé ni ọjọ́ Sátọ̀dé ní wáyé lẹ́kọ̀ọ́ bọ́n ṣe lọ mú mọ́tò nìyẹn kan tó sọ pé wọ́n bá mú mọ́tò torí ojú omi la wà lágbo yìí lọ́hùn la wà kan tó sọ pé wọ́n lọ mú mọ́tò mo ti bí Táyé so kan tó dé mo ti bí Kẹ́hìndé sínú oyé. sínú ilé ni mo bí wọn sí so ìgbà ìyẹn ò túmọ̀ sí pé àwọn ló lọ́mọ. àwọn ló lọ́mọ o ta ló sọmọ lórúkọ àwọn ló sọ lórúkọ o àwọn ló dẹ̀ gbé kíní olóbí wọn o nígbà náà. bẹ́ẹ̀ ni ṣùgbọ́n wọn lọkùnrin kan wà nù ilé yín wọ́n ní táwọn bá ti ń jà lẹ́yìn àti wọ́n bá ti ń jà táwọn bá ti ń bá yín sọ̀rọ̀ wọ́n lẹ́ẹ̀ ní gbọ́ ṣùgbọ́n tọkùnrin yẹn bá ti wá pè tó sí yín pé dákẹ́ ẹ gbọ́ tiẹ̀ ẹ dákẹ́. èyí ṣe mi o so ó dà pé ọkùnrin yẹn ni bàbá fura sí ń gbà rárá náà o pé rárá o àwọn ni mo bàbá ti kọ́kọ́ àwọn bímọ fẹ́ kan gan fún wọn Mọ́jú ọmọ wa. yẹn ṣaláìsí ọkùnrin ni tí mo kọ́kọ́ bí fún wọn ìgbọ́dé ó ṣaláìsí kí n tó lóyún àwọn Táyé Kẹ́hìn màmá ẹ jẹ́ àsọ ẹ jẹ́ ń béèrè nǹkan kan lọ́wọ́ yín ẹ̀yin lè lè tàn mọ́lẹ̀ sọ̀rọ̀ tó wà ní. bẹ́ẹ̀ ni Ṣé bàbá ò lè ṣe ni ó lè ṣe òun ló ṣe òun ló ṣe é bẹ́ẹ̀ ni Kí tí ló mo wá- fi lóyún bèjì yẹn ẹ ṣú ọ bẹ́ẹ̀ ni ṣùgbọ́n wọ́n sọ fún wa pé ẹ̀yin lẹ́mu bí tẹ́ ti rọmọ. Ọ̀dọ̀ wọn ni mo ti rọ́mọ o. pé ẹ kàn lọ wá bẹ ṣe tẹ́ fi ṣàánú wọn láti bò wọ́n láṣìírí ni. rárá o rárá àwọn ló lọ́mọ o wọ́n lè fi bò wọ́n láṣìírí pé mi káṣíírí ò wọn fi bá bò- tú. mi ò fi bò wọ́n láṣìírí o ẹlẹ́rìí mi wà ń bí o mi ò fi Ẹlẹ́rìí. bò wọ́n láṣìírí irú gan ẹlẹ́rìí wo
tó mọ̀ ìgbà tí mo bí àwọn ọmọ yìí tó mọ̀ gbà tẹ̀yìn àti bàbá ń ṣe rárá ẹlẹ́rìí tó lè mú gbà tẹ́jọ ṣe Rárá. ló lè jẹ́lẹ́rìí rárá kí lẹ wá rò pé bàbá fi sọ pé àwọn kọ́ làwọn lọ́mọ báyìí èmi ò mọ̀ o ẹ bá ń béèrè lọ́wọ́ wọn mi ò mọ̀ kábàáyín béèrè lọ́wọ́ wọn ìgbà tó ṣàwọn náà lọ́mọ wọ́n dẹ̀ bàbá sọ wa lọ ṣàyẹ̀wò lọ́dọ̀ Wọ́n lọ ṣàyẹ̀wò ìjọba gan-an náà ni. tí a bá wá padà rí fìdí ẹ̀ múlẹ̀ báyìí pé bàbá kọ́ ló lọ́mọ ẹ ká lọ ṣàyẹ̀wò ẹ̀ tá a bá wá ṣe tá a rí díẹ̀ pé bàbá kọ́ ló lọ́mọ yóò mọ̀ burú tán lọ ṣàwùjẹ̀wò ẹ̀ sà tán bá ṣe tí ò mú bàbá ńkọ́ á mú bàbá o torí àwọn ló lọ́mọ o àwọn ló lọ́mọ mi ò gbọ́ oyún kankan wá sọ́dọ̀ wọn o àwọn ló lọ́mọ àwọn ni ọ̀dà àwọn ló sọmọ lórúkọ àǹtí ẹ̀ dìde mo ń bọ̀ lọ́dọ̀ yín náà bàbá ẹ má bọ̀ ẹ wá jókòó sí ẹgbẹ́ ìyàwó sí ẹgbẹ́ ìyàwó ṣé bàbá ti kọ̀ yín lẹ̀ ni ṣé ẹ ṣègbéyàwó pẹ̀lú bàbá rárá ṣé wọ́n ti wá kọ̀ yín lẹ̀ ni. ìgbà tá a jìjọ ń lọ sí recent eight la jìjọ ń lọ tẹ́lẹ̀ wọ́n wá sọ fún pásọ̀ yẹn pé wọ́n fẹ́ ṣe àtúnṣe kí ló ń jẹ́ àtúnṣe wọ́n ṣáà sọ pé ìyàwó ẹ̀ tó ń fẹ́ yìí ó ti dọ́dọ̀ wọn gbà yẹn o wọ́n náà fẹ́ ṣàtúnṣe. wọ́n náà fẹ́ ṣàtúnṣe fún mi nígbà tó ti gbé ìyàwó yẹn sọ́dọ̀ èmi ò sọ̀rọ̀ mo ló dáa ìgbà tó ń dẹ̀ ṣe wọ́n ní ṣáà lè faradúró mo ní máa faradúró ta ló sọ bẹ́ẹ̀ pásọ̀ tó ṣe àtúnṣe fún wa irú àtúnṣe wo pé kọ́lé kálukú máa lọ kí n máa lọ Pásítọ̀ ló sí tèmi ṣe? bẹ́ẹ̀ ni kí n máa lọ sí tèmi wọ́n ti lọ sọ fún ní pásítọ̀ chọ́ọ̀chì wo rí sẹ́fẹ̀tì lọ́dún wo ó ti pẹ́ ẹ̀ nílùú wo ní adó yìí náà ni ládùúgbò chọ́ọ̀chì ibo ládùúgbò yẹn wà ní ó chọ́ọ̀chì wà náà lópòpò gbọ̀rọ̀ ibẹ̀ la wà ló wá sọ ní bàbá ìjì ó tẹ̀ ń sọ báyìí pé pásítọ̀ ló tún yín ká ló wá sọ fún wọn pé òun máa ṣàtúnṣe mo ní àtúnṣe kí ló ń jàtúnṣe ara mi kàn gbọ̀ngàn kí tẹ́ bá rí èrú tẹ́ bà mí mo ní kí ló jàtúnṣe a lọ ṣe retreat lọ́jọ́ yẹn ni ló wá sọ fún wọn pé òun máa ṣàtúnṣe àṣàdébẹ̀ ni pásítọ̀ yẹn wá béèrè lọ́wọ́ mi mo wá ṣàlàyé sí pé èmi wọn ò já o wọ́n ní bóyá lè ó ní káwọn mára dúró ṣé mo lè mára dúró mo ní kò sí kankan mo ní màá mára dúró àtìgbà yẹn náà ní báyìí kí lorúkọ pásítọ̀ yẹn ń gbà náà àṣà Akíntọ́lá pásítọ̀ Akíntọ́lá bẹ́ẹ̀ síjọ́ Christian faith Christian faith bẹ́ẹ̀ so àtìgbà yẹn náà ní báyìí mi ò mára dúró yẹn kò yé mi ṣé mára dúró pé ká máa lọ sílé ọkùnrin kí n máa lọ sílé ọkùnrin kóun náà máa fẹ́ yàwó ṣùgbọ́n fẹ́ yàwó èmi ò dẹ̀ gbógun lé àmọ́ ìgbà tó ti fẹ́ yàwó yìí ló ti dàbí pé ó tẹ̀ ti fi mí sílẹ̀ pátápátá kò tójú mi kò dẹ̀ tójú àwọn ọmọ ẹ̀ ta ló tọ́ àwọn ọmọ nílé ìwé èmi mo tọ́ wọn o bàbá làwọn tọ́ wọn dé èmi secondary mo tọ́ school wọn o àárù ni mo iṣẹ́ wo gbà lẹ o ń ṣe ok àárù mo ru ẹyìn dán o bẹ́ẹ̀ ni mo oko bírí sókè màá máa ru yẹ̀pẹ̀ màá máa kó blọọkù bọ̀yẹ́ padà lẹ́ni tí ń dọ́pọ̀ ọkùnrin tí ń dọ́gbọ́n tọ́jú yín rárá o Ọlọ́run ló ń tọ́jú mi o Ọlọ́run ba ló ń tọ́jú bọ̀ mi wọ́n ti níyàwó kan tó fẹ́ yín àbí wọn ò níyàwó ta ló wá bí alọ́ rí sí. àwọn wọn náà ní kẹ́ ti béèrè sa bàbá sá ẹ jọ ṣé ó ti tán ni torí mo ti fẹ́ sọ̀rọ̀ ẹ sí sọ so ìgbà tí a ṣe tọmọ mi fẹ́ ṣe wedding àlọ àwọn torí àwọn ọ̀dọ́ táyé mo wà ó bímọ mo wá tọ́jú ẹ̀ mo wá dúró síbẹ̀ àwọn ọmọdé sọ fún wọn pé wọ́n máa wá sí ọ̀dọ̀ wọn ládó níbí yìí wọ́n ní rárá o wọ́n wá fúnra wọn wá sí ọ̀dọ̀ wọn bọ́n ṣe dé ọ̀dọ̀ wọn nìyẹn àtìgbà tá a ti fẹ́ra tá a ti ṣe gbogbo ẹ̀ náà wá ń sọ lójú ọkọ ọmọ mi yẹn wọ́n ṣàwà ń sọ ìgbà tó ń sọ náà mi ò sọ̀rọ̀ mi ò sọ nǹkan kan tó wá lọ wọ́n ní déètì tán mú wọ́n láwọn ló yẹ kán mú déètì fún àwọn ọmọ fún wedding tó ta ló fẹ́ gba ṣe nǹkan orí ọmọ àwọn ló gbà á lọ́dún wo nìyẹn o wọ́n ní 2020 ìyàwó ní 2021 náà gbà á o àbàbá ló gbà á bẹ́ẹ̀ ni ṣé bàbá ti sọ fún yín rí pé kẹ káwọn ọmọ padà síbi tí àwọn ọmọ ẹni kẹ lọ kó ọmọ fọlọmọ ṣé wọ́n ti sọ bẹ́ẹ̀ fún yín rí ìgbà tó ń sọ pé kí lọ mo ní ibo ni mo ti kọ́ ọmọ wa ṣé wọ́n ti sọ bẹ́ẹ̀ fún yín rí wọn ò sọ fún mi ṣé wọ́n sọ fún yín rí pé kí n lọ kọ́ ọmọ fọlọ́mọ ìjọ tí bàbá kọ́kọ́ sọ fún yín pé kẹ lọ kọ́ ọmọ fọlọmọ báwo ló ti rí lára yín ìgbà tó ní kí n lọ kọ́ ọmọ fọlọ́mọ mo lé ọmọ wo ni mo fẹ́ lọ kọ́ fún wọn lọ́mọ lọ́dún wo nìyẹn ó ti pẹ́ o torí ìgbà táwọn ọmọ yẹn wà lọ́dún méje ni mo ti bẹ̀rẹ̀ sí ṣe wàhálà wọn ọdún méje yẹn ni bàbá ti ní ẹ kọ́ ọmọ fọlọmọ àbí ó ti tó 35 years báyìí tó ti fi mí sílẹ̀ tí mo dẹ̀ ti bẹ̀rẹ̀ sí ṣe wàhálà ọmọ yẹn sátìgbà yẹn náà ti ní kẹ kọ́ ọmọ fọlọmọ mi ò mọ tí àwọn ló lọ́mọ ra wọn àwọn ló ní ẹni sùúrù mi ò bímọ síbi kankan ju àwọn. wọn náà mo béèrè pé ọjọ́ tí wọ́n kọ́kọ́ ní ẹ kọ́ ọmọ fọlọmọ pé bó ló ti rí lára yín ó yà mí lẹ́nu ní dádì ó yà mí lẹ́nu. bàbá ẹ ẹ ká lẹ́sà lẹ́ẹ̀kan sí ẹ kálẹ̀ ọ̀rọ̀ ti pọ̀ lọ́rùn yín báyìí ṣé ń gbọ́ bàbá mo ń gbọ́ kí ló dé tí ẹ sọ fún pásítọ̀ pé ẹ fẹ́ ṣe àtúnṣe nínú ìjọ ṣé Christian Faith Mission ní ọdún náà lọ́hùn kí ló dé tí pásítọ̀ yẹn fi ṣe bẹ́ẹ̀ ṣé ẹ rí nǹkan tó wà ń bẹ̀ ṣókí torí àsìkò bàbá nǹkan náà tèmi náà fẹ́ sọ nìyẹn ṣé nǹkan tó wà ń bẹ̀ ni pé
ibi tí ènìyàn ò sí ọlọ́run wà ń bẹ̀ irú mi ìṣẹ̀lẹ̀ máa parọ́ mi ìṣẹ̀lẹ̀ máa ṣe anything ṣùgbọ́n mi rẹ́dì láti jẹ́ pé kí n máa rojọ́ àbí kí n máa sọ fún lórí tí n bá ní kí n máa sọ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ilẹ̀ aṣú. ṣé nígbà náà. bẹ́ẹ̀ ni ṣùgbọ́n nǹkan tèmi ń sọ ńbẹ̀ ni pé bí wọ́n ṣe ń ṣe sí mi báwọn ọmọ ṣe ń ṣe sí mi ló múnú bí mi. bàbá ìdúró ìgbà tí pásítọ̀ sọ fún yín gbà náà pé kó ní kálukú lọ mára dúró. kò sọ ẹnìtìn pásítọ̀ sọ ẹnìtìn wọ́n ń ṣe ẹ̀kọ́ àtúnṣe wọ́n retreat ni wọ́n lọ ń gbà yẹn tó ń ṣe ẹ̀kọ́ àtúnṣe tó ń ní pé ẹnikẹ́ni tó bá ṣe kí ní kó lọ ṣe àtúnṣe ọ̀nà ẹ̀ kó lè dáa fún nǹkan tí wọ́n sọ ń gbà yẹn nìyẹn ṣùgbọ́n kò sọ pé ìlágbájá lọ ṣe àtúnṣe àbí pé ìkíní kan lọ ṣe àtúnṣe kò sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n nǹkan tèmi sọ ń bẹ̀ ni pé. bàbá ìyá sọ pé àwọn làwọn fi ṣàtúnṣe pé pásítọ̀ ló sọ pé kó ní kálukú ṣàtúnṣe pé kẹ́ ẹ mú ara dúró káwọn náà mára dúró. mi ìṣẹ̀lẹ̀ máa sọ parọ́ fún yín àbí pé kí n máa sọ nǹkan tèmi ń sọ sẹ́ wọ́n pé ọ̀rọ̀ àtúnṣe ọ̀nà tàtúnṣe kò sí ní ojú ọ̀nà bó tẹ̀ jẹ́ pé bí èmi pẹ̀lú ẹ̀ bí a ṣe mọ́ra torí tí n bá ní kí n sọ wọ́n á ní bàbá òkìtàn ṣùgbọ́n nǹkan kan tí àwọn ọmọ ń ṣe fún mi lèmi fi sọ pé rárá pé mi kọ́ ló àṣebí tó bá máa jó lóòótọ́ sí ọlọ́run táyé ó ní orí ìbejì ọ̀run á dà fún mi orí ìbejì ayé á dà fún mi ẹni kẹ́hìndé náà òun náà ń nà kagún mi lójú ó náà á lu agolo lé mi lórí láti ibi ilé mi dé títì mi lè parọ́ torí ọjọ́ tí màá sọ tí mo ń lọ torí bẹ́ẹ̀ ni mo ṣe sọ pé bó ṣe rí nǹkan o èmi ò fẹ́ wàhálà nǹkan ní àárín àmì èjì gbogbo nǹkan tẹ́ ń sọ wọ̀nyí èmi ò ní tẹ̀sí sí mọ́ ṣùgbọ́n inú tó bí mi yẹn mo ti dáríjì yín. ó dà mọ́ bọ́ bàbá bó ni yarí sí wà. yarí sí mi mọ ibi tó wà bọ̀tù wọn ní èkó ló wà ṣùgbọ́n mi ì rí. báwo lẹ ti pàdé yarí sí. Ìbàdàn ni. àwọn agboolé ibo nìbàdàn. ní tẹ̀mọ́ agboolé yẹn mọ́ torí ọjọ́ ti pẹ́ mi ì mọ̀. báwo la ṣe lè rí ìyá rẹ̀ báyìí. mi ì mọ̀ bí bẹ́ẹ̀ ṣe lè rí torí ẹni tó lè rí ó ń wá sọ́dọ̀ ẹ̀ ńgbà yẹn wọ́n jọ ń wá sọ́dọ̀ ara wọn ìyẹn àbúrò mi bọ̀dìgbà tó yá ẹnìyàn ò wá mọ́ sọ àtẹni tí bísí ti kúrò níbí. kí lorúkọ yarí sí. Táyé. Táyé náà lorúkọ yarí sí. Táyé kí ni. mi ì mọ̀. tẹ́ ẹ bá mọ̀ bóyá alẹ́ fẹ́ bá yín wá ni mo ṣe ń sọ bẹ́ẹ̀. mi ì mọ̀ bẹ́ẹ̀ ni ṣùgbọ́n Táyé ni mo mọ̀ sí ṣùgbọ́n mi ì mọ̀. iṣẹ́ wo ló ń ṣe ń gbà náà. mi ì mọ̀ iṣẹ́ tó ń ṣe. lẹ́ni tẹ́ ẹ bí ó bímọ fún yín. mi ì mọ̀ iṣẹ́ tó ń ṣe. ó bímọ fún yín. mi ì mọ̀ iṣẹ́ tó ń ṣe. ó bímọ fún yín. àní mi ì mọ̀ iṣẹ́ tó ń ṣe. àdúgbò wo lẹ ti jọ gbé ńbàdàn. kì í ṣe pé a jọ gbé àdúgbò kan níbàdàn ńgbà yẹn kì í ṣe àdúgbò kan náà la jọ ń gbé kì í ṣe pé mo gbé Ìbàdàn nígbà yẹn but mi dà pé ẹnìkan tó Aláàjì ni wọ́n pe ẹni máa yẹn but mi ìrántí orúkọ ẹ̀ torí ọjọ́ ti pẹ́ ìyẹn ló jẹ́ pé ló fẹ́ àbúrò ẹ̀gbọ́n ẹ̀ tó fẹ́ ẹ̀gbọ́n ẹ̀ ńgbà yẹn kó tó dà pé wọ́n jọ. báwo la ṣe lè rà Aláàjì yẹn. mi tẹ bóyá ó kú bóyá kò kú mi mọ̀. ṣáà ní rí yarí sí mọ́ láéláé báyìí. tó bá mọ bóyá lè jẹ́ ẹ̀tẹ̀ bóyá pé kó lọ sórí rédíò ni o àbí kó ṣe kí ṣùgbọ́n èmi ò mọ̀ mi mọ̀. ṣé ẹ fún ìyá rẹ̀ lóyún ni abẹ́ dídì fẹ́. mi ìdídì fẹ́. ọmọ mélòó ni yarí sí bí fún yín. ẹyọ kan yẹn náà ni kò ibi gan mi sí lẹ́yìn gbogbo àwọn tó ṣe kí ìgbà tó dà pé ó fẹ́ lọ ṣe tó lóyún yẹn ló fi dà pé ó ní kí n wá mú un mọ́lé ló fi wá wá. ó lẹ ti pàdé. Ìbàdàn. ládùúgbò wo ń bàdàn. Ìbàdàn ló ń gbéṣẹ́. ládùúgbò wo ń bàdàn. mi ìfẹ́ ìrántí àdúgbò yẹn. bàbá ẹ fẹ́ sòótọ́ fún wa ẹ jẹ́ àwa ìyá obìnrin yìí jáde. ṣé mo lè máa dó èjì kí n máa parọ́ ni. ẹ kí ni àdúgbò bó làdúgbò tẹ gbé ń bàdàn gbà náà. mi ìgbé Ìbàdàn Èkó ni mo ń gbé bọ̀tẹ́. bó lẹ ti ṣeré dádì àmọ́ ìtọ́mọ́ fi dúró. Aláàjì yẹn ní ara ẹ̀ ò dá nígbà yẹn kó tó dà pé mo sì jẹ́ni tó awakọ̀ ni mi tí mo ní Èkó sí Ìbàdàn. àdúgbò bó lẹ ti ẹ̀yin àti yarí sí ti máa ń pàdé nù Ìbàdàn gbà náà. a pàdé ní àdúgbò ọ̀dọ̀ Aláàjì yẹn láti máa ń pàdé. bó làdúgbò Aláàjì yẹn. mi ìrántí mọ́. mi ìrántí. ó dà bàbá kí lẹ fẹ́ àwọn ọmọ rèé báyìí kí lẹ fẹ́ kó ṣẹlẹ̀ báyìí. nǹkan tẹ̀lé bẹ́ẹ̀ wo ló ní kábíyè lọ bàbá rẹ̀ lẹ́ẹ̀kan ó ní wọ́n fẹ́ sọ̀rọ̀ kan ó fẹ́ kí wọ́n sọ ń bí. bẹ́ẹ̀ni sà. ọ̀rọ̀ wo ló pé. nǹkan tán ni wọ́n sọ níbí ní ọ̀sẹ̀ tó lọ tán tẹ̀ tó wá padà bá sísítà ni. kí lẹ fẹ́ báyìí gan bàbá kí lẹ fẹ́ báyìí. nǹkan tí mo fẹ́ náà ni pé kì í ṣe pé báwo ni mo fẹ́ ro ẹjọ́ lè ní àbíyàn kan bí iye pé inú tó bí mi ń bà yẹn ẹni sùúrù inú tó bí mi ń bà yẹn mo ṣe sọ pé kì í ṣe inú bí wọn. ṣé ilẹ̀ ni wọ́n báyìí. bẹ́ẹ̀ ni ẹ dúró bàbá ẹ jẹ́ àyè tó rìn ẹ máa gbọ́ ṣe bí mo ṣàlàyé nsìn mi ì lè parọ́. sẹ́yìn lẹ ni wọ́n báyìí. ìlara ẹja àjọ ayé ń gbọ́ wa báyìí. èmi mo ni wọ́n. ẹ̀yin lẹ ni wọ́n báyìí. ṣùgbọ́n ìwà kan ń wù lèmi fi sọ pé èmi kọ́ ló ni wọ́n pé ọmọ àlè ni wọ́n. ṣé obìnrin ló bímọ yẹn fún yín. ṣé òun ló bí àwọn ìbejì fún yín. òun ni. ẹ̀yin lẹ ni wọ́n. bẹ́ẹ̀ni. ẹ ti gbà pé ẹ̀yin lẹ ni wọ́n. bẹ́ẹ̀ni. ṣé kò ní padà jáde mọ́ pé ẹ̀yin kọ́ lẹ ni wọ́n. mi ìgbà kan ní kó jáde pé mi kọ́ lẹ ni wọ́n. ẹ̀rọ sọ̀rọ̀ yìí ò ní padà jáde sí gbòòrò mọ́ pé ẹ̀yin kọ́ lẹ làwọn ọmọ wọ̀nyí. òní kò lè jáde sí gbòòrò nǹkan tẹ̀mí wá fúnlé ni tẹ́lẹ̀ ni pé báwo lè yẹn ṣe máa ní bàbá tó máa sọ pé èmi ni bàbá ẹ tó sì máa sọ pé tó máa ní wàá lu agolo lé mi lórí tó sì ń make attempt lóòótọ́ dé títì. kí ló dé tẹ́ ẹ ṣe bẹ́ẹ̀. ẹ sà ìwà tán wù ni ìwà tán wù wá máa lè tán máa ń pè wá ni tó bá gbà dán bíbá ẹ sà tó bá gbà bíbá wọn máa lọ ṣe DNA test o tí bàbá rẹ wọn á lọ ṣe báyìí
tí bàbá rẹ̀ bá ẹ dúró tí bàbá rẹ̀ bá aláyé ẹ sà ọ̀rọ̀ tí bàbá ti ń dàgbà ṣó ń gbọ́ mi. wọ́n dàgbà wọn ṣe fáwọn ọmọ ṣé Wọ́n ti- bí ní Mr. sùúrù. Akíntola tán sọ ní Christian faith yẹn the same thing ni wọ́n ọ̀rẹ́ ni wọ́n bí máa ń ṣe nìyẹn kò tọ́jú ọmọ ẹ̀ tó fi kú ní Akíntola the yẹn same thing ni wọ́n tí máa ń fi kú kò tọ́jú ọmọ ẹ̀ irọ́ ló ń pa. ọ̀rẹ́ ni wọ́n ọ̀rẹ́ kejì mi ni ọmọ ẹ̀ Akíntọ́lá the wà same thing ni láàyè. wọ́n. Akíntola ó wà láàyè. wọ́n ló wà láyé pásítọ̀ ni ó wà láàyè. Òjó wọ́n l'Akíntola wà láyé. Òjò the same friends ni wọ́n ọ̀rẹ́ ni wọ́n. bàbá ṣe ti ṣetán láti fà àwọn ọmọ yín mọ́ra padà òun náà ni mo ń sọ mo ń iṣẹ́. bọ̀ ẹ̀yin ọmọ ẹ sà bàbá yín ṣe lọ́rọ̀ tí wọ́n ti sọ tí wọ́n fẹ́ sọ wọ́n ní ìwà tẹ̀ ń wò sí wọn bẹ́ẹ̀ sà ṣe mọ̀ pé ẹ̀yin náà ò dàgbà bẹ́ẹ̀ kò sóhun tí bàbá yín lè ṣe sí yín bàbá ẹni ni bàbá ẹni kàkà kí ẹ sọ̀rọ̀ tí ò dáa ṣe ń gbọ́rọ̀ mi ẹ kúkú yẹra tẹ́ fi máa gba ègún látara wọn torí ọ̀rọ̀ ẹnu bàbá ó ní agbára tìyá kàkà tẹ́ fi gbègún ládọ̀ wọn ẹ kúkú ń dákẹ́ mọ́ sọ̀rọ̀ ìgbà tí inú wọn bá rọlẹ̀ ẹ lè bá wọn ṣe ń gbọ́rọ̀ mi ẹ̀yin náà lè tọrọ àforíjì lọ́wọ́ bàbá yín o bàbá ẹ̀yin náà lè tọrọ àforíjì pé ẹ gbé wọn wá sórí afẹ́fẹ́ pẹ́yìn kọ́lẹ̀ ni wọ́n ẹni ẹ bẹ̀ wọ́n pé kí wọ́n má bínú ẹ jọ sá ṣé mo lè sọ̀rọ̀ ṣá bàbá ẹ ṣe bẹ́ẹ̀ o. ṣé mo lè sọ̀rọ̀ máa sá ṣe máa ṣe. ṣé mo lè sọ̀rọ̀ bẹ́ẹ̀ni tí èèyàn bá fẹ́ bá ọmọ rẹ̀ wí èèyàn á pé àwọn ọmọ nǹkan báyìí lẹ ṣe sí mi àwọn ọmọ wọn máa bẹ̀ ṣùgbọ́n dé àbájì á pé gbogbo ìlú jọ pátápátá àti fámìlì wọn àtàbúrò wọn àwa ṣèpàdé tó bá ti débẹ̀ báyẹn wọ́n á ní ìyá wọn ló ń kọ́ wọn nǹkan tí mi ò mọ̀ á ní ìyá wọn ló ń kọ́ wọn màmá ó ti tó. á lóun ló ń kọ́ wọn. ẹ ṣe Ẹ? ẹjọ ẹjọ zak bàbá zak. ẹ̀yin ọmọ ẹ sà ó ti sọ àwọn ọ̀rọ̀ kan nísìnyí tí mo ti gbọ́ Bẹ́ẹ̀ sà. lẹ́nu rẹ ìwọ ọkùnrin Bẹ́ẹ̀ sà. tó túmọ̀ sí pé mo nínú ọ̀rọ̀ tí mo gbọ́ yẹn Bẹ́ẹ̀ sà. mo mọ ohun tó ti lè wù níwà lẹ́yìn nínú ìbínú Bẹ́ẹ̀. ṣó ń gbọ́ mi Bẹ́ẹ̀ sà. ìwọ náà le bàbá Àwọn náà ló láfijọ́ jọ. bàbá fada bàbá wọn láfijọ́ tẹ́ bá wá fi jọ bàbá yín tó bá fẹ́ tí wọn náà bá fẹ́ ráyè ṣe ó gẹ́tì mi ó gbà fún bàbá rẹ̀ ó tẹríba èyí tó bá dá lára bàbá rẹ̀ ló mú Bẹ́ẹ̀. àwọn ìwà tó bá lé lára wọn wàá yẹ̀nà fún ṣó ń gbọ́ mi ẹ Bẹ́ẹ̀ má sà. rí bàbá yín fín mọ́ ṣé ń gbọ́ mi Yes, sir. ẹ má rí wọn fín mọ́ Yes, sir. ẹ tọrọ àforíjì lọ́wọ́ wọn ẹ sà bàbá ẹ fẹ́ mọ́ Ẹ ń bọ̀ ẹ jọ ọmọ tí máa Ẹni sọ̀rọ̀ sùúrù. mọ́ ń ẹ bọ̀ sọ̀rọ̀. ẹni sùúrù sa. yàtọ̀ bàbá bẹ́ẹ̀ ṣe rí mi bí n bá parọ́ it means I'm a fool. ẹ lọ sí ìyìn ẹ lọ wádìí ẹ wádìí pé bàbá Kẹ́hìndé o bàbá Táyé o báwo ni ìwà ẹ ṣe rí. bàbá Ẹ- ṣé ẹ ti ṣe tán àti foríjì àwọn ọmọ yín mo ti foríjì wọn tẹ́lẹ̀ àwọn Ẹ ẹ̀jẹ̀ ṣe tó ń tán sọ̀rọ̀ àti Ẹ jọ̀ọ́, mo mo fẹ́ ti foríjì sọ̀rọ̀ sá. wọn. màmá ọ̀rọ̀ wo lẹ fẹ́ wí mo fẹ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ wo lẹ torí fẹ́ wí ọ̀rọ̀ wọ́n sì ní àwọn wọ́n sì ní mi tọ́ wọn. ẹni sùúrù àwọn ẹlẹ́rìí wà tó àti pé parí ẹ lọ pẹ lẹ́rìí wa ẹ̀ tọ́ wa ẹ tọ́ wa It's okay. ẹ sàkọrọ tó parí kán pé àbúrò wọn tó wà lẹ́kọ̀ọ́ tó sẹ́tù ọ̀rọ̀ yìí láì jẹ́ bẹ́ẹ̀ ọ̀rọ̀ lè sẹ́tù Ẹ gbọ́. kò ní sẹ́tù. ó ti dáa ẹ gbọ́ ẹ gbọ́ It's okay. ẹni sùúrù ajẹ́ pé wà ṣe ṣe tán àti foríjì bàbá yín báyìí ẹ Ẹ sà. dúró sá mo ti fẹ́ ìwà tí sọ̀rọ̀ bàbá sọ pé ẹ ń wulẹ̀ ń wulẹ̀ Àti báyìí ẹyẹ tó sọ yìí báyìí Ẹ. ó dàbí mo ti rí pé ẹ ti pa gbogbo àwọn ẹ́ńjìn wọ̀nyí báyìí àwọn ọmọ Nàìjíríà gbọ́ ò. wọ́n ń gbọ́ wa bá àpẹ́ńjì náà gbọ́n síta Wọ́n náà gbọ́. gbé dáadáa kan ẹ gbọ́n sà ìyá sọ ẹ sà a ti ṣe tán kó parí bọ̀ kán pé àbúrò wọn yẹn báyìí lẹ́kọ̀ọ́ yẹn kó testify sọ̀rọ̀ yẹn torí ó surprise ṣé yẹn. kò lẹ́tọ̀ọ́ káwọn ọmọ ìmọ̀bi tó ń gbé. àjà mọ bẹ à ń ṣàyè ká ẹjẹ́ ń ṣe ojú òpó lẹ̀ fọmọ Nàìjíríà ẹjẹ́ ṣe ojú òpó lẹ̀ fọmọ gbogbo Nàìjíríà kan gbọ́ àwọn wíìlì náà bàbá mi sanwó àjọkìmẹ́ gbà àjọkìmẹ́ pé ó lọ lọ́wọ́ mi. ẹjẹ́ ṣe ojú òpó lẹ̀ fọmọ Nàìjíríà. ẹ lọ́ọ́ kálẹ̀ o ìlú ẹ̀ka lẹ́sẹ̀ pé tó ẹ ṣe kí ló kọ yín o Awójayé Adétáyọ̀ láti ìlú Ẹ̀gbẹ́. ṣe ń gbọ́ Kogi bẹ́ẹ̀ ni à ń gbọ́ yín akínyín lọ́pọ̀lọpọ̀ ẹkú sẹ́ta. ẹ ṣe à ń gbọ́ wọ́n yín ti di ọ̀pọ̀lọpọ̀ sùúrù àwọn ọmọ náà kàn lè forí jì bàbá wọn kò sí bẹ̀rẹ̀ tilẹ̀ mẹ́kọ́ jẹ kó má ra lọ́wọ́ sí bàbá náà forí jì àwọn ọmọ ẹ ṣe òun náà wà á dárí ju gbogbo wa. àmín ẹ lọ́ọ́ kálẹ̀ o ẹ kalẹ́ o yes sir ẹ ṣe o mr albert sọ láti kórè kitchen yes sir bàbá yẹn nílò láti ní sùúrù gan-an yes sir bàbá torí ìdúgbò bí bàbá ṣe ń sọ̀rọ̀ ní last week yẹn bẹ́ẹ̀ ni pé èèyàn tó ti jẹ fọ́ ni wọ́n nílò sùúrù lọ́pọ̀lọpọ̀ and ìkejì nípa ọ̀rọ̀ Fúnkẹ́ àbí ọmọ bọ́sbọ̀ wọn rí yẹn sí rí sí báwo lọmọ ṣe máa wọ 40 years over 40 tí ò ní mọ ìyá ẹ̀ wọ́n dẹ̀ ń bi bàbá lédè pé ibo ló ti pàdé ìyá ẹ̀ tó ń bàbá kan ó kàn ń sọ ọ̀rọ̀ bó ṣe wù ẹ́ there is something hiding here tí bàbá kò fẹ́ sọ ni. ẹ ṣe àdúgbò ẹ kálẹ̀ o ẹ kalẹ́ sọ̀rọ̀ kéètò ẹ ṣe ìyáàfin Awóyẹmí ló sọ̀rọ̀ láti ìjọ láti ìdó pápápá a ní pé ká fi ní pé ẹ kú ètò ẹ ṣe lẹ́yìn bàbá yẹn níbi àti tọrọ àforíjì lọ́wọ́ àwọn ọmọ yẹn ẹ ṣe àti lọ́dọ̀ Ọlọ́run gan torí bí bàbá ṣe ń sọ̀rọ̀ ní last week yẹn kò dáa rárá bàbá yẹn tún ń sọ ní last week yẹn pé kán lè rí ọ̀run wọ̀ ló ṣe sọ òótọ́ pé àwọn kan ní ọmọ tó wọ́n nídìí àti tọrọ àforíjì lọ́wọ́ Ọlọ́run àti lọ́wọ́ àwọn ọmọ yẹn ẹ gan ṣe
ẹ̀yin ọmọọṣẹ́ ṣe tán àti foríjì bàbá yín. àti dáríjì wọn torí àní bàbá mi. ẹ wá bẹ̀ wọ́n ẹ yá ẹ máa bọ̀ lọ́dọ̀ wọn pé kí wọ́n má bínú kí bàbá wa ẹ̀sùn yọkíní létí rẹ ẹ wá ìwọ́n ti bínú bá ń yọkíní yẹn létí rẹ ẹ wá ẹ bá ń sún sí àyẹn sẹ́yìn kí wọ́n kúnlẹ̀ kí wọ́n bẹ̀ bàbá wọn kí wọ́n má bínú ẹ̀yin lẹ́bẹ̀ bàbá yín o ẹ̀yin aráàlú ẹ bá wa wò wọ́n o bàbá wọ́n ti bàbá ẹ bẹ̀ wọ́n pé kí wọ́n má ẹ bẹ̀ bàbá yín ní kí bàbá yín má bínú bàbá ẹ̀yin náà ẹ tọrọ àforíjì lọ́wọ́ àwọn ọmọ yín torí pé ẹ ti sọ wípé ẹ̀yin kò lè bí wọn tẹ̀sí tún padà wá síbí ń sìn tẹ́lẹ̀yìn lẹ́ni wọn ẹ tọrọ àforíjì lọ́wọ́ wọn. ẹ bá ń tan kínní wọn gbọ́ ẹ bá ń tan máìkì yìí. tí mo ń sọ sẹ́ bẹ́ẹ̀ni ni pé wọn ò lè mi ì ṣe wèrè dé ìgbà ni wọn á sọ pé bá mo lọ àrùn ọpọlọ nínú ọ̀rọ̀ tí gbogbo ń sọ báyìí ẹ̀yin náà ti rí òde òótọ́ ń bẹ̀ and then secondly wípé ìyàwó lòun ṣe aláàrú tó ń fi tọ́ wọn ń bolo ti tọ́ wọn ń bolo ti tọ́ wọn. bẹ́ẹ̀ni mo ṣàrù wọn ẹ má dá sọ̀rọ̀ bàbá yín àti ìyá yín. mo ṣàrù wọn. bàbá ṣe tán àti dáríjì wọn. mo ti dáríjì wọn. rárá gbogbo ayé ń wò yín báyìí. mo ní mo ti dáríjì wọn. sẹ́yìn lẹ́ni wọn. èmi mo ní wọn mo ti dáríjì wọn. ẹ ti dáríjì wọn. ṣùgbọ́n ìkankan tó kù ni pé wọ́n ní wọ́n á pa mí wọ́n á ṣe wípé mo ìwà láyé ni mo fi ń tún náà gẹ́gẹ́ mógún wípé wọ́n á pa mí pé wọ́n á ṣe. ayẹ́pẹ́ ẹ ti dáríjì wọn. ìgbàgbọ́ ni mo ti dáríjì wọn. bàbá ayẹ́pẹ́ ẹ ti dáríjì wọn báyìí. mo ti dáríjì wọn. ṣé ẹ mọ̀ ṣe dáadáa bàbá ṣé ẹ mọ̀ ṣe dáadáa sí wọn. wọn sọ bẹ́ẹ̀ o. ẹni sùúrù màmá ṣé ẹ mọ̀ ṣe dáadáa sí wọn báyìí. mo ń ṣe dáadáa sí wọn tẹ́lẹ̀ màá tún máa ṣe dáadáa sí ni. ẹ máa ṣe dáadáa sí. bẹ́ẹ̀ ni torí àwọn. ṣé wọ́n mọ̀lé yín ó dáa káwọn ọmọ yín náà mọ̀lé yín. ṣe rí nǹkan tó ṣẹlẹ̀ ńbẹ̀ ni pé. orí ìkúnlẹ̀ làwọn ọmọ yẹn wà o. kan dìde ṣe rí nǹkan tó ṣẹlẹ̀ ńbẹ̀. ṣe rí nǹkan tó ṣẹlẹ̀ ńbẹ̀ ni pé ṣe rí Kẹ́hìndé fún ara ẹ̀ òun ni ó dà pé ó ṣe kìíní. ó ti tán wọ́n ti tọrọ àfọ àwọn ló wà lórí ìkúnlẹ̀ yìí ṣé wọ́n mọ̀lé ẹ mú wọn mọ̀lé yín. mo ní Kẹ́hìndé ò lè mọlé mi. ẹ dáríjì wọn nìyẹn. kì í ṣe pé mi dáríjì wọn torí ìwà tó ń wù sí mi bó ti. Ọlọ́run ti dáríjì orí ìkúnlẹ̀ ló wà ìbáyìí. mo ti dáríjì. ṣé àwọn ọmọ yóò mọlé yín. sá ṣé kí wọ́n wá kí yín dé Sunday. rárá ẹni sùúrù màmá. màmá ẹni sùúrù. wọ́n kọ́ lè pẹ́ dá. bàbá ti dá bàbá ṣé kí wọ́n wá kí yín lé Sunday. kan wá kí yín lé ẹ lọ tẹ bá lọ kí bàbá yín lé Sunday ẹ ra wáìnì fún wọn ẹ wá kí yín ẹ mọ nǹkan tán láìkì bàbá ó yá ẹ súre fáwọn ọmọ yín ẹ ṣe ti dáríjì wọn ẹni ṣe rí gbogbo pé ẹ ti sọ fún gbogbo àgbáyé pé ẹ̀yin kọ́ lẹ bí wọn ẹ ti wọ́n sọ fún àgbáyé pé ẹ̀yin lẹ bí wọn ẹni kí wọ́n mọ̀ bínú náà. ẹ bá bínú ṣùgbọ́n bí wọ́n ṣe ń ṣe mí tí wọ́n ṣe ń ṣe pèlè mi bẹ́ẹ̀ mọ́ ẹni wọn ò ṣoríire bàbá ẹ súre fún wọn kí wọ́n ṣoríire. wọ́n á ṣoríire lágbára Ọlọ́run ẹ ṣoríire ṣùgbọ́n kò sẹ́ni tí mo rí fún o kò sẹ́ni tí mo sì fún níṣẹ́ mo fún wọn níṣẹ́ ẹni ní wá bí ṣẹ́gẹ́ bí nǹkan tó sọ ó ṣe lóòótọ́ ẹ̀yẹn kí lè lè bí mi sílẹ̀ bí tèmi. bàbá ó ti sọ bàbá ẹ̀yin àǹtí. ètò àwọn mẹ́tẹ̀ẹ̀ta ni mo jọ fún níṣẹ́ gbà kan náà ó ní mi ìtọ́ àwọn ní mi ìtọ́ báyìí pé ẹnìkan ló tọ́ wọn tí mi ìyá yẹn ṣe iṣẹ́ wo ni ìyá yẹn ṣe àrùn wo ló fẹ́ gbà tó fẹ́ fi tọ́mọ ní skul bàbá ó ti da bàbá ẹ̀yin ìyá ó ti tán ẹ jẹ́ kọ́rọ̀ yóò parí. àwọn àbúrò mi wà bẹ́ẹ̀ tí mo ń fún lọ́wọ́ tí màá kó lọ fún wọn. bàbá ẹ ti da màmá ti da ẹ má bínú ìyá sẹ́rí bàbá. nǹkan tó ṣe tó ní ìdájọ́. bàbá ẹ ti tán Ọlọ́run ló ní ìdájọ́ òdodo. ìyá ẹ jẹ́ kọ́rọ̀ yóò parí. Ọlọ́run ló ní ìdájọ́ òdodo tí ó bá pẹ́ lóòótọ́ ìwọ ló tọ́jú wọn Ọlọ́run á dá ẹjọ́ yẹn. bàbá ó ti da láàrin ẹ̀yin àti ìyàwó yín lóko bàbá ẹ̀yin bọ̀dá àǹtí ẹ fa bàbá yín mọ́ra ẹ má ṣe pé fún bàbá yín mọ́ nítorí téèyàn bá ṣe bàbá yín tọ́ yín o bàbá yín tọ́ yín o kò tọ́ yín o kì í ṣe nǹkan tó ní kọ́ máa búra nìyẹn. bàbá ẹ dúró bàbá yín tọ́ yín o kò tọ́ yín o tọ́lọ́run bá ti wá ràn yín lọ́wọ́ tẹ́lẹ̀ mọ́ rọ́wọ́ fi sẹ́nu Ọlọ́run ti ràn yín lọ́wọ́ nìyẹn tí yín ni pé kẹ́yìn náà ṣe fún bàbá yín ẹ fi bàbá yín àtọ́lọ́run lẹ̀ Ọlọ́run ni ò jẹ́ ẹ kú àbí ṣágbára yín lẹ fi wà láyé ni ṣé gbogbo bẹ́ẹ̀ ti ń rọ́wọ́ mú lọ sẹ́nu ṣé agbára yín ni kò wá yẹ kẹ́ máa ro bẹ́ẹ̀ fún bàbá yín ṣé ń gbọ́rọ̀ mi ẹ má rí bàbá yín fi mọ́ tá a bá parí ètò ẹ tún lọ tún bàbá yín bẹ́ẹ̀ pé kí wọ́n má bínú bàbá ẹ má bínú. mi ì bínú bàbá ṣùgbọ́n ẹ̀yin ẹ tẹ lọ sí yìn ẹ lọ sí yìn ẹ lọ wádìí ó ti tán nínú mi ṣùgbọ́n ẹ lọ wádìí ṣé kìí ṣe pé ọjọ́ orí ti ń. ó ti kò rí bẹ́ẹ̀ ṣẹ́ẹ̀rí ó dà ó ti tán bàbá. bàbá tó bí mi lọ́mọ ni mo jọ mi ì parọ́ fún yàn ọ lè dá mi lẹ́bi o mi ní wọ́rì. ìyá ẹ má bá wọn ọmọ yín wí kán mọ́ rí bàbá wọn fún oyún ẹ̀ ń dùn ní pé wọ́n ń láyé ní pé wọ́n ń dùn ìyá ẹ má bá wọn ẹ ṣe fún bàbá ìyá ẹ máa bá wọn ọmọ yín wí pé kán mọ̀ rí bàbá wọn fi mọ́. báwo máa ṣe wí kán sọ̀rọ̀ àṣẹ dáàdì náà. ẹ ṣe màmá bàbá a sọ̀rọ̀ níta bá ti rí yarí sí o a gbọ́dọ̀ rí yarí sí o a gbọ́dọ̀ rí yarí sí o kò ní dáa kó mọ̀mọ̀ ya rẹ o kò ní dáa kó mọ̀mọ̀ ya rẹ o. ìyá ló ń dọ̀jẹ̀ bí o bá jẹ́ pé ìyá ló ń dọ̀jẹ̀ kò ṣe wọ́mọ̀ ẹ̀ ara nǹkan tá a sọ yẹn. ṣé ìyá mọ̀ lé yín ni ìyá mọ̀ bí ẹ̀ ń gbé. ó mọ ibi tó ti lè rí ìyá mọ̀ ibi tó ti lè rí ẹni tó mọ ibi tí ó ń gbé.
ẹ yẹ kí ọmọ wa ń wáyà rẹ̀ ọmọ ló ń wáyà kò wáyà ẹ̀ òun náà wáyà ẹ̀ tó bá yẹ pé ó ń wáyà ẹ̀ ní tẹ́lẹ̀ á ti rí ní ìyá ẹ̀ lórí ọmọ ibi tó ń gbé. ọ̀sẹ̀ tí bọ̀ láàmú pàdé lágbára Ọlọ́run Babátúndé Bámgbóyè ló kọ mi ọmọ Ẹ̀dẹ́mà nílùú Ìjẹ̀rò Èkìtì á lọ lẹ́ni lágbára Ọlọ́run alàyè á sì padà lọ́sẹ̀ tí ń bọ̀ ẹ bá lẹ́wà wa ò ní wá mọ́ ọjọ́ tí ẹyin tútù bá bọ́ làpáta ọjọ́ náà lẹ́wà rẹ̀ ó bàjẹ́ ó dàbọ̀ lọ́sẹ̀ tí ń bọ̀ o.